ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ìyá mi ọkọ̀ tán yà fún yín irú ọkọ̀ ó lélẹ́yìí ó yẹ kó jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ó yá lọ bá mi tuyà jẹ. ṣé bá yíyá ìtò ń lo náà àbí ìtò ń lo epo ìtò ń lo náà wà tọkọ mama kan kíkì wá tàn máa lọ. kíkì. Màá mọ bẹ̀rẹ̀ àti ó yá ìyá tó bá ti dáa. Kí ni ìyàtọ̀ láàárín igbá àbí ìgbà? Ìgbà àti ẹ̀gbà. Ìgbà jẹ́ ohun tá a fi ń gun ọ̀pẹ. Bẹ́ẹ̀ ni. Ẹ̀gbà ọwọ́ mi. Ẹ̀gbà ló wà lọ́wọ́ yín gẹ́gẹ́ bí olóyè àtẹ̀yìn náà. Ẹ̀gbà. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ onípọ́nà ni ikọ̀. Sọ ohun méjì tí Yorùbá ń pè ní ikọ̀.